Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn gbé o. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. A yìn Ọlọ́run, ẹni tó ní ayé, ẹni tó ní ilẹ̀, àpáta pààrà, ẹni tá ò lè fi sílẹ̀. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. Torí bàbá mi ló lọ́pẹ́, Jésù mi ló níyìn. Gbogbo ohun tó bá wù kẹ́dà máa ṣe láyé, mà pé lọ́jọ́ kan èsì rẹ̀ ń bọ̀. Gbogbo ẹni tó sì ń gbọ́ mi, ìpín àti àyànmọ́ rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Ẹ káàsán o, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàárọ̀ níbì mìíràn. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé o. Gbogbo ẹni tó ń gbọ́ mi, ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ wọ̀. Mo sì gbàdúrà ẹni tó ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ tó lòun ò ní sinmi, Ọlọ́run á wo aláàkókò yìí, á fi irú ẹni bẹ́ẹ̀ ṣẹlẹ́yà. Ẹ ṣeun. Ẹ rí ọ̀rọ̀ tí àkókò yìí tí mo mú wá sí etí ẹ̀yin olùgbọ́ mi. Ó ní ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀dá. Olórí la máa ń gbórí fún. Ẹni tí Ọlọ́run bá sì ti dá, ẹnìkan ò lè yí padà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé o. Yoruba Nation now. Ọ̀rọ̀ Yoruba Nation la fẹ́ sọ lénìí. Torí ó dàbí pé ọ̀rọ̀ yẹn fẹ́ máa ṣàlùmọ́là. Ṣùgbọ́n kò sí náà, bá a bá ṣì wàásùn títí lákòókò yìí, ìwàásùn mi á sì máa dákò fèrè gbọ́ngbọ́n fèrè gbàgbà lórí ọ̀rọ̀ Yoruba Nation náà. Torí pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Ọmọ táyé ń fẹ́ Azan, ẹ mà káàbọ̀. Kẹ́hìndé màmá mi Lawan, ẹ káàsán o. Abraham Adégbóyèga, ẹ káàsán o. Ẹ̀yin tẹ́ ti ń wọlé, ẹ máa bá mi pín, ẹ máa lọ́ọ̀fù ẹ̀. Bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, orúkọ mi ò yí padà. Ẹyẹ méjì ò sí ń jàṣà. Èmi ọmọọba Bíọ́dún náà ni. Jí o Yoruba Nation. Àbí kẹ́yìn Elédùmarè. Orúkọ pọ̀ báyé ṣe ń fún mi náà ni mò ń jẹ. Ṣùgbọ́n o ò ní ṣìwà ìwọ tó ń gbọ́ mi. Ẹ ṣeun. Ọ̀rọ̀ tí a mú wá lọ́sàn-án yìí ni pé ìbéèrè ni. Mo sì sọ ẹni tẹ́ ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Torí pé àìfẹ̀lẹ̀ kébù sí ni ò jẹ́ ká mẹ́ni tó yẹ ká pè pé ọ̀daràn. Sunday Igboho àbí Abba Kyari. Gbọ́ dáadáa. Mo ní ṣé Sunday Igboho àbí Abba Kyari? Ta ni ọ̀daràn nínú àwọn méjèèjì? Ẹ jẹ́ béèrè lọ́wọ́ Buhari o. Torí n tí ò bá yé ni a máa ń béèrè lọ́wọ́ rẹ̀ ni. Èmi á sì máa sọ kinní kan gẹ́gẹ́ bí àwọn bàbá mi nílẹ̀ Yorùbá. Wọ́n ní ọmọ ajá mọmọ tiẹ̀ fún lọ́mú, ó mọ ọmọ ọ̀yà kì lọ́rùn mọ́lẹ̀.
Màámi mo ṣe bọ́lá tán kílẹ̀ wí mọ́ aláàjà mo ṣe bọ́lá tán. Wọ́n ní ká má ṣe kí ni ń bí yìí o. Ẹ káàsán mọ́ mi ì tí ì gbọ́ dáadáa ọ̀rọ̀ yẹn ò yé mi ẹ má jẹ́ kí a kàn ń jẹ yín. Mi ì tí ì gbọ́ dáadáa kò yé mi dáadáa mọ́mí ẹ má bínú ẹ má jẹ́ kí ẹ má jẹ́ ká tàn yín jẹ àbí a kàn yín jẹ àbí. Mami máa sọ fún mi later. In tí mo ń sọ ni pé Islami Balógun Islami Balógun ẹ káàsán o. Ṣé rí àwọn kókó mi wà tí ò yé wa. Ṣé rí a máa ń sọ kinní kan láyé ṣùgbọ́n tá a bá kọ àkọlé ó yẹ kí a máa yànnàná ẹ̀ kó tó di pé a bọ́ sípò mìíràn. Ṣé rí àwọn kan mi wà àbí kẹ́ Abọ́sẹ̀dé ẹ̀ka sọmọ́. Àwọn ọmọ mi ní máa padà wo kọ́mẹ̀ntì àwọn ọmọ mi wá yẹn wọ́n ní kí n be careful of kíní kan tí mi bá rí máa padà lọ wò. Àwọn ọmọ yẹn ní where are you in the USA sir? USA kẹ ibo ló ń jẹ́ USA ṣé ní Nàìjíríà ibo lẹ ti rí USA. Mọ́mì Àbíkẹ́ Abọ́sẹ̀dé mi ò sí ní USA o mo wà ní Republic of Nigeria Yoruba Nation ilẹ̀ Yorùbá ni mo wà kò sì séwu. Ìdòwú dọ́là God bless you. Ní Amẹ́ríkà l'Amẹ́ríkà lẹ ti ń wò mí ni tẹ́ ẹ bá ń wò mí l'Amẹ́ríkà Nàìjíríà ni mo wà o ẹ rí pé àwọn ti Nàìjíríà lélẹ̀. God bless you ẹ káàbọ̀ o. Ìbéèrè ni èmi ń béèrè lọ́wọ́ Buhari ni abájọ ókè torí pé mo dárúkọ Buhari. We want you to come here for a prayer. Amẹ́ríkà lọ́lọ́ màmá Àbíkẹ́ ò ti ẹ̀dá kékeré ẹ mú físà wá ẹ mú físà wá ẹ mú físítì wá máa wá tó bá ti tẹ bá ti ní kí ẹ ti sanwó ọkọ̀ débi Nàìjíríà ò ti dáńsì bó lọ́mọ bá ti wá rí yùn. Ọlá yín náà ni ọlá yín la fi ń ṣe program àwọn ọmọ mi mo ṣe bọ́lá tọmọ pọ̀ bẹ́ẹ̀ ọlá àwọn ni àwọn náà ń ra dátà lórúkọ Jésù. Mọ́mì Àbíkẹ́ Bọ́sẹ̀dé ní àwọn wí o òkè o ẹ máa ṣe processing o ní tẹ́ bá fẹ́ kí n mú wà máa fún yín o mo dá Amẹ́ríkà nù ni. lọ́lọ́ à sọ̀rọ̀ bí n bá ti rẹ́dì à sọ̀rọ̀ ẹ ṣeun
orí ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Màámi Àbíkẹ́ Abọ́sẹ̀dé, lórúkọ Jésù ẹ ò ní sọnù. God will bless you. Olúbùnmi Abíọ́nà, wọ́n náà tún máa set me máa set me up ní ìmọ̀ mi ni o. Ẹ já máa rìn ṣòun lẹ̀. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, inú mi dùn láti gbọ́ gbogbo ẹ̀. Ẹ ṣeun, ẹ ṣeun, orí yín ò ní gbàbọ̀dé, ẹ ní sọnù. Orí ọ̀fẹ́ Ọlọ́run á bá yín gbé. Ẹ ṣeun, ẹ ò ní sọnù. Ẹ wò, inú oko la wà, àwa ti roko táyà. Tẹ́ bá rí, mo mú àmúhun tá a fi ń roko dání gan. Ẹ rí pé ìgbà tá a wá jókòó lọ́lọ́run kàtẹ́ tó mí sí wa nígbà tá a gbàdúrà débì kan. Lórúkọ Jésù ẹ ò ní sọnù. Abọ́sẹ̀dé, I will talk to you. Ẹ ṣeun, inú mi dùn láti ẹ tún múnú mi dùn lọ́sàn-án. Inú tiẹ̀ náà ò ní bàjẹ́ o. Lórúkọ Jésù. Torí mi a máa sọ pé mi ò dé Amẹ́ríkà rí tó bí pé a fẹ́ dé London. A kọjá Nàìjíríà yìí, a sì kọjá lẹ̀ Yorùbá wa, ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣe wọn. Mami, ìbéèrè ni, dádì, ìbéèrè ni. A fẹ́ jẹ́ ká wo kinní kan nínú ìrìn àjò wa pé ìjẹ́ Sunday jẹ́ ọ̀daràn. Kí lẹ ká mọ́ Sunday lọ́wọ́? Ẹ má máa sọ àwọn àyíṣà ọ̀rọ̀ kan. Ṣé rí, àwọn kọ̀ọ̀kan máa ń dùn mí tí mo bá ń rí. Àwọn kọ̀ọ̀kan máa ń, I will be challenging my God. It's not challenging all a woman being. Mi ì sì fẹ́ jẹ́ kí inú ẹ̀yin Yoruba Nation, mi ì fẹ́ kí inú yín máa bàjẹ́. Torí pé mo máa ń gbìyànjú kí gbogbo orílẹ̀-èdè tó jẹ́ ọmọ Yorùbá kí ìmọ̀ wa ṣọ̀kan. Mi ì fẹ́ jẹ́ kí a máa ṣe pé yìí ṣọ̀hún. A kì í ṣe lálá tó ròkè. À ń ṣọmọdé àgbésọ́rùn roko. Àwọn àìsọ káàkiri. Èmi ọmọ ọba, mo máa ń sọ pé láì rí òkodoro, mi kì í tẹnubọ nǹkan tí ò jẹ́ àwọn ọ̀rọ̀ tèmi. Bẹ́ẹ̀ lẹ́yìn àwọn èèyàn tẹ́ ẹ̀ ti jẹ́ ń sinmi lórí ìwádìí àti pípè. Ohun tí mò ń sọ ni pé àwọn kan ní agbẹjọ́rò kan, kí kọ́kọ́ yànnà náà kí tó wá wá gbà mí ọ̀rọ̀, pé ó sọ nínú bí ọjọ́ mẹ́ta sẹ́yìn lórí social media káàkiri pé Sunday kò ní pẹ́ dé, òun fi lálá búra. Nígbà tó tún di òru àná, àwọn kan ti tún bẹ̀rẹ̀ sí gbé káàkiri pé dádì, wọ́n tún ní wọ́n fi oṣù mẹ́fà kún ìrìn àjò Sunday, pé wọ́n ní oṣù mẹ́fà ló tún máa lò ń bẹ̀ kó tó bọ́ ọ̀tá. Owó labí láti wàhálà àánú gbà o. Ẹ máa bá mi ṣe ọ̀rọ̀ yìí síta. Ẹ máa lọ sórí YouTube mi, mami, ẹ lọ like, ẹ lọ love ọmọ ọba Grace. Nǹkan tí mò ń try àti sọ ni pé ìjọ wo ni Sunday fúnra rẹ̀ sọ fún yín pé ilé ẹjọ́ ti tún fún oṣù mẹ́fà kún ọjọ́ òun o? Ṣé àìgbọ́ èdè Benin ni òye wa ni, àbí àìgbọ́ French, àbí fídíò wo lẹ ti rí májísírèètì tó sọ bẹ́ẹ̀ fún wa? Ǹjẹ́ bàbá Akíntóyè ló bọ́ ọ̀tá tó sọ statement yẹn? Àwọn míì ti bọ́ sínú kán máa yàgbẹ́ kán máa tọ̀, ẹlòmíì ti tún bọ́ sínú sickness sí.
mami ntọ́lọ́run ò sọ ènìyàn ló dá 20 ọdún fún Ọbásanjọ́ pé kó kú sẹ́wọ̀n òun dà lẹ́ni ìbọn Ọbásanjọ́ òun ní rádaràda òun náà ló wà ń bẹ̀yìn. Wọ́n ní tí ojú adìyẹ bá léwó èyí tójú akátá bá léwó ṣé ẹnu adìyẹ ló yẹ ká ti gbọ́ tá a bá tiẹ̀ wá ní Sunday tí ẹ fẹ́ jáde ṣèbó yẹ ká fi ṣe iṣó inú ẹ̀ kú ká fi para ni ká wá wo ọjọ́ tó bá bọ́ ọ̀ta ká gbàlù ká gbàjó. Èwo ni àwọn ọ̀rọ̀ àìsọ tí kò gbé tí ò bọ́ lọ́hún lé táwọn lọ́ọ̀yà ń sọ. Ẹ dákun o mi ò bú ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ yé bà àwọn ènìyàn nínú jẹ́. Ẹ yé sọ àwọn ọ̀rọ̀ tí ó máa mú ọkàn ẹlòmíì jìnnà sí ìrìn àjò tá à ń lọ yìí. Ẹ̀rù ènìyàn ń bà mí. Abájọ tí bàbá mi máa fi ń kọrin kan pé mo ráyé mú nìní mo ráyé ìgbà ìkíní mo ráyé mo sá ẹ̀rù ayé bá mi o mo nẹnẹ mo ráyé ìgbà ìkejì mo ráyé mo sá ẹ̀rù ayé bá mi jọjọ ìgbà ìkẹta mo ráyé mo sá ẹ̀rù ayé bá mi o mo nẹnẹ mo ráyé. Ṣùgbọ́n ẹni tó bá gba yìí ló yẹ ni lọ́mọ ẹni tó gba yìí ló yẹ ni lọ́mọ. Àrí ẹ lólówó àpè ẹ lólówó àrí ẹ lẹ́nìyàn àpè ẹ lára wa àbò ìbùtán lẹ́jà olókun àpè ẹ lára wa. Àwa alẹ́gbẹ́ máa lòdì ẹgbẹ́ tó dára ni ẹgbẹ́ àwa ò ṣe PDP ẹgbẹ́ tó dára ni ẹgbẹ́ àwa kì í ṣe APC ẹgbẹ́ tó dára ni ẹgbẹ́ àwa àwọn ṣe àwọn ẹgbẹ́ Gani Adams ẹgbẹ́ tó dára ni ẹgbẹ́ àwa Yoruba Nation ni ìpínlẹ̀ sí ni. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wá mọ̀ lẹ́ni pé Yoruba Nation kì í ṣe ẹgbẹ́. Má ṣì mí gbọ́ Yoruba Nation kì í ṣe ẹgbẹ́ aládàánikẹ́ni ó jẹ́ ìjàngbara fún orílẹ̀-èdè tuntun tá à ń retí láìpẹ́. Tí mo sì gbà pé Ọlọ́run yóò ṣe ohunkóhun láìpẹ́. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Nígbà tí mo pè àwọn onígbàgbọ́ tí wọ́n ránṣẹ́ sí mi mo ní láti pè wọ́n mo tẹ mọ́tò létí lọ sí ìlú tí mo wà yìí. Láti bá wọn sọ̀rọ̀ pé ẹ̀rù ogun ẹ̀rù ìjà kò bá èmi ọmọ ọba torí pé wòlíì ní ayé Ísírẹ́lì ló máa ń ṣíwájú ogun. Ni mo ṣe tẹkọ̀ dé tí débẹ̀. A sì ní àwọn ọ̀rọ̀ kan tí a sọ pẹ̀lú àwọn bíṣọ̀pù wọn. Wọ́n sì fi dá mi lójú pé ọ̀rọ̀ tí wọ́n bá èmi ọmọ ọba Abíọ́dún sọ kò yí padà. Àwọn ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Even bíṣọ̀bù yẹn sọ fún mi pé olórí tó jẹ́ pé májísírèètì wọn àwọn sì sọ̀rọ̀ ní àná ní òru àná. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá mi dìyẹn mú. Ṣùgbọ́n mo gbàgbọ́ dúndùn ni ẹ̀fọn dúndùn ni ọsàn yóò so lórí
ìrìn àjò Sunday ọmọ Adéyẹmọ. Ẹ já kú ọbẹ̀. Ìbéèrè kan èyí tá sì fi rán mi níṣẹ́ sí olórí ogun Muhammadu Buhari. Ẹ rí pé látọjọ́ yìí mi kì í sábà dárúkọ wọn, ẹ̀rù ìjà ò bà mí. Ṣùgbọ́n lénìí ara mi sí pé kí n béèrè lọ́wọ́ rẹ̀ pé nínú Abba Kyari àbí kí lẹ́ ń pè àti Sunday ọmọ Adéyẹmọ, who is a cram? Ta ni cram àbí kí lẹ́ máa ń pè lóde Ìgbò? Ta lẹ́lẹ́ṣẹ̀? Ta ni ọ̀daràn? Ṣé ènìyàn tó wò ṣùnṣùn tí ó gbowó ta ni kó máa múyàn tó jẹ́ pé òun ló tún gbé òfin ṣánlẹ̀? Nàmbà wà nìyẹn o. Àwọn ń gbófin ṣánlẹ̀ láyé hot poppy àbí ish poppy àbí poppy tó bá wù kẹ́ pé. Ó ṣì wà wù. Ẹ tún wo Evans, ẹgbọ́n tí Evans ń sọ. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà ò rí evidence kan tá a lè sọ pé a fi mú ọmọ Adéyẹmọ pamọ́. Kò sì gbé iná àbí láńtà kó kọjú sí police station kan tán ni wọ́n rí ńbẹ̀ tó jó. Kò kọjú sí ilé olówó kan kó lóun jálẹ̀kùn ẹ̀ àwọn ọmọ òun náà lù ú. Gbogbo rally tá a ṣe pátá nílẹ̀ Yorùbá, ẹ̀mí ènìyàn kan ò bọ́ sí lọ́wọ́ Sunday. Ẹ sì rí ẹ̀sùn kan kà láti ìgbà tí ọmọ Adéyẹmọ ti wà pé ó jalè rí o, kẹ́ ẹ gbé rẹ́kọ̀dì yẹn jáde. Ẹ sọ pé ó sọ assassin rí o, pé nígbà tó jẹ́ assassin ló ń ṣe èèyàn báyìí ló pa. Mami máa love ẹ máa like ẹ. Kí ló wá dé? Ẹ̀yin ECOWAS, Economics Committee, tí ẹ dákẹ́, tí ẹ ò wo ìrìn àjò yìí dáadáa. Mami ṣe ọ̀rọ̀ yìí tó bá fẹ́ jẹ́ kí Sunday ọmọ Adéyẹmọ ó jáde. Ẹ máa wò ó dáadáa. Ẹ máa wò ó dáadáa. Máa love ẹ, máa like ẹ. Ìwọ tó o bá mọ̀ pé o ní evidence pé Sunday ọmọ Adéyẹmọ lọ́jọ́ kan ó fipá bá ọ lò. A ti rí màmá pè yín, màmú wà lórí program, má pè yín pé ó fi ipá agídí fi mú ènìyàn kẹ́ni láti gba ohun ìní ẹ̀. You have right to come out. Ṣùgbọ́n tó o bá jáde lénìí sí orí ìkànnì yìí láti sọ pé o mọ̀ ń pa rẹ̀, ìwọ ìjọ tó o bá tó lanu rẹ pé ọ̀daràn ni ọmọ Adéyẹmọ, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè, irú ẹni bẹ́ẹ̀ yóò sọ àkọ́bí ẹnu, yóò sì fi àgbẹ̀yìn kẹ́yìn ẹ̀. Torí ogun ọ̀run ti dìde láti jà. Mo rí ìbéèrè kan tó yà mí lẹ́nu jù ní pé a ò rí ẹ̀sìn àbí ẹ̀ṣẹ̀ kan kà sí ẹni rẹ̀ lọ́rùn. Ṣùgbọ́n a rí ẹ̀ṣẹ̀ kà
sí àwọn Fúlàní lọ́rùn. A rí ẹ̀ṣẹ̀ kàn sí Abba Kyari lọ́rùn. A rí ẹ̀ṣẹ̀ kà sí Mákindé lọ́rùn. A rí ẹ̀ṣẹ̀ kà sí Sanwó-Olú lọ́rùn. A rí ẹ̀ṣẹ̀ kà sí Tinubu lọ́rùn. A rí ẹ̀ṣẹ̀ kà sí Ọbásanjọ́ lọ́rùn. A ká ẹ̀ṣẹ̀ sí gbogbo ìjọba àkókò Buhari. Yes, I know what I'm saying. Ẹ jẹ́ máa lọ sí òkè Àkó lẹ́kìtì níbi tí ọba obìnrin lọ́wọ́lọ́wọ́ Regent Tinuadé tó wà. Mo sọ̀rọ̀ nípa ìlú yìí ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, mi ìdárúkọ ìlú yẹn pé àwọn Fúlàní ń wọ ìlú kan nítòsí ibẹ̀ yẹn ní boundary Kogi State sí Èkìtì. Regent lóbìnrin tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́, ọba tó wà ńbẹ̀ kú. Ṣùgbọ́n wọn ò mọ̀ pé èmi ọmọ ọba Abíọ́dún ti wá sí ìlú yẹn. Wọn ò mọ̀ pé èmi ọmọ ọba Abíọ́dún ti dé ìlú yẹn ní last week. Wọn ò mọ̀ pé mo ti wá rìn ìlú yẹn, mo sì ti mọ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ rí ojú ayé bí. Mo kúrò ní ìlú yẹn nínú àwọn bí ọ̀sẹ̀ tó kọjá ní January 29. Mo dé ìlú yẹn ní January 27. Mo dé Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ní 29. Máa pàtẹ́wọ́ rẹ̀ fún Jésù. Ibi tán bá ti ní kí gbégbé má gbé, ibẹ̀ ló ń gbé o. Dádì mọ́mì wọ́n fi ojú wo iná Fúlàní nílùú yìí. Tí àkọọ́lẹ̀ sì fi hàn pé wọ́n ti pẹ̀tù sí ìjọba Fúlàní ní ìgbà àkọ́kọ́. Rìjíìmù Fáyẹmí. Mọ́mì máa ṣe ọ̀rọ̀ yìí. Ṣé òun bá mi ń lọ báyìí? Ṣé òun bá mi ń lọ? Máa tẹ lọ́fẹ̀ẹ́, máa tẹ láìkí ẹ̀ torí àwọn kan ti dé fẹ́ flag ètò yìí. Àbíkẹ́ Bọ́sẹ̀ ò ní sọnù lórúkọ Jésù. Ẹ ó ṣàṣeyọrí mọ́. Mo ń sọ nípa ohun tí mo mọ̀. Mo wá béèrè láàrin àwọn màmá bàbá tó wà ńbẹ̀. Mo ní nígbà tán pẹ̀tù sí pé kí Fúlàní máa gbé lálàáfíà, kí ọmọ Yorùbá máa gbé lálàáfíà nílùú yìí, kí ló wá fa gbọ́n mi sí omi òtó? Ṣọ́mọ Yorùbá ló ń fíràn ni? Ṣẹ́yìn lẹ ń fi agídí sọ pé ẹ ò gbé pẹ̀lú wọn mọ́? Ẹ gbórin tí ìyá kan sọ fún tó kọ fún mi bẹ́ẹ̀. Ó ní bó ṣe ń dìjà náà rèé o, bó ṣe ń dìjà. Bó ṣe ń dìjà náà rèé o, bó ṣe ń dìjà. Ẹni àwí fún ọ̀bàjẹ́ ó gbọ́, èyí ó gbọ́ o, ó fẹ̀mí rẹ̀ tàfàlà. Bó ṣe ń dìjà náà rèé o, bó ṣe ń dìjà. Ó ní kígbà kí ọba ó tó wàjà. Ó ní àwọn obìnrin ìlú péjọ bìrìkìtì pé wọ́n fi pé àwọn ò ní í ṣe pẹ̀lú àwọn Fúlàní, kí ìjọba, kí ọba wọn lákòókò náà kó yarí pé kò sí ní tó jọ, pé àwọn ò gbà kí Fúlàní máa lọ nílọ ẹ̀. Ṣùgbọ́n mo ní kí ni Fáyẹmí sọ lákòókò náà. Ó ní Fáyẹmí sọ pé kí settlement kó wà. Ó ní nígbà náà lára àwọn ènìyàn, lára àwọn olóyè láti ilẹ̀ Fúlàní àti ilẹ̀ Málà wọ́n wá sí Èkìtì
láti wá sí Adó láti wá settle kéèsì tí mo sọ. Ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé rẹ́rẹ́ fẹ́ run ní ìlú yìí láìpẹ́. Ẹ ṣé mú bọ̀, inú mi dùn pẹ̀lú statement yẹn. Ẹ máa dáhùn ìbéèrè tí mo béèrè o. Ìbéèrè tó máa dáhùn ni pé ṣé Sunday ọmọ Adéyẹmọ ṣé ó jẹ́ ọ̀daràn ni? Èmi bí ọdún ọmọ fún mi sọ pé Sunday kì í ṣe ọ̀daràn. Ìbéèrè answer tèmi nìyẹn. Answer tiẹ̀ náà mo dẹ̀ fẹ́ rí lénìí ká wá sọ pé Abba Kyari ṣọ̀daràn ni àbí kì í ṣọ̀daràn. Àwọn afa méjèèjì yọ jáde. In tí mò ń sọ rèé, kí ló fàjà? There's 5 dam. Márààrún ni mo dé. 5 dam omi tán máa ń ṣe tí mà wọn omi tán máa ń ṣe nígbà yẹn wọn water omi tí Awólọ́wọ̀ ṣe. Tẹ́ bá dé Ondo nígbà yẹn wọ́n ṣe kan sí Barrack Road ní Ondo nígbà yẹn a máa ń lọ síbẹ̀ wọ́n ti ṣe àwọn kìíní yẹn bí omi ẹ̀rọ báyìí ni. Bàbá Awólọ́wọ̀ ló ṣe é. Tinubu mélòó ló ṣe o ká gbé tiẹ̀. Ó ṣe gómìnà lọ́dún 7. Ibo ló ṣomi sí l'Ékòó ká rántí ẹ̀. Ọbásanjọ́ ó ṣọdún 7 ká má pàtó lógun mọ́ lórí àléfà. Dádì níbo ló ṣe dáàmù sí nílẹ̀ Yorùbá àwọn tí ò lómi? Ìbéèrè ni o. Ìbéèrè ni o. Ìbéèrè ni o. Ibo ni wọ́n ṣe omi sí? Omi tá ń mu. Bọ́ tó mi yìí oyè Lékè Ṣẹ́gun orí ẹ̀ wọ́n ní dàrú. Mo like ìdáhùn. Mo like ìdáhùn ẹ̀yẹn o. Ẹ jẹ́ máa rí ìdáhùn yín o. Sunday kì í ṣe ọ̀daràn. Ẹ dákun ẹ máa bá mi kọ́. Ẹ ríràwọ̀ yẹn. Ẹ ríràwọ̀ kan tó tàn síbi orí mi. Lórúkọ Jésù ìràwọ̀ ilẹ̀ Yorùbá máa tàn. Torí ẹ yẹ ká máa wo àwọn nǹkan tó ṣe. Wọ́n ní omi 5. Bẹ́ẹ̀ ni òun gan crime ni. Òun gan lẹ́jọ́ tí ó jẹ́. Òun ni olórí àwọn ọ̀daràn. Ẹ ṣe jàre màmí Bọ́sẹ̀dé. Ní èyí tí Awólọ́wọ̀ ṣe omi 5 yẹn. Wọ́n ní tí ó bá ti di àsìkò tá a wà yìí. Ẹ ti mọ̀ pé àsìkò ọ̀gbẹlẹ̀ lélẹ̀. Kì í sí omi ní gbogbo àyíká yẹn. Ṣé ẹ ti mọ̀ pé òkè Àkòyí òkè ọ̀kà yẹn ṣé àkó òkè àkó lẹ́kìtì yẹn ó súnmọ́ Kogi wọ́n jọ jẹ́ báńdìrì ni. Omi tí Awólọ́wọ̀ ṣe sí dáàmù 5 yìí ni wọ́n máa ń kó àwọn màlúù wọn wá láti wá jẹ, láti wá mu. Ṣùgbọ́n kàkà kí wọ́n wá kó màlúù yẹn wá láti rin ìrìn àjò tó dára, wọn ò ṣe bẹ́ẹ̀ o. Wọ́n á fi balẹ̀ jẹ́, wọ́n á fi bòkú jẹ́. Gbogbo àwọn tá bá bá lódò tí wọ́n pọn mi lọ́wọ́ àlùpàmọ́kù ni wọ́n máa fi igi lù wọ́n, tóbi pé wọ́n pa ènìyàn 2 nínú ọdún tá a wà nílùú yìí.
ṣé irú ìrìn àjò yìí ló yẹ kí Fáyẹmí tún wá sọ pé òun yọ̀ǹda ilẹ̀ fún àwọn Fúlàní nítòsí ibẹ̀? ṣé irú rẹ̀ ló yẹ kó tún yọ̀ǹda irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ká wá máa la àwọn nǹkan tí ò yẹ ká là kọjá tá à ń là kọjá lọ́wọ́? Onílé ò lè lóko, wọ́n á gọ̀kadà wá, wọ́n á kòbọn dání, àwọn ò lè sùn mọ́, ìlú wa gbóná jẹjẹjẹjẹjẹjẹ. Kódà wọ́n á tún máa fi lẹ́tà dààmú ara wọn pé Fúlàní ń bọ̀ léla o, Fúlàní ń bọ̀ léni o. Ṣé ìwà yìí dáa? Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Èkìtì, ó ní a ṣe ń sọ èyí pé ó yẹ ká jókòó ká rorí wa. Àwọn bàbá wa tẹ́ ẹ fi sí Nàìjíríà, ṣebí ìlú kan ni mo wà lénìí yìí, oko kan ni mo jókòó sí nínú aginjù yìí náà. Kò sí pé ó ń bọ̀, máa bọ̀, à ń dẹ́kun mú, ẹ lé o, ẹ bá o. Torí pé wọn ò jẹjẹkújẹ ni, torí pé wọn ò mumukumu, torí pé wọ́n mú ìrìn àjò wọn pẹ̀lú ìṣẹ̀dá àti àyànmọ́ wọn, wọ́n sì fẹ́ràn ará ìlú wọn. Bí ìlú yìí ò ṣe tóbi tó kéré jọjọ, mami, àwọn ọlọ́pàá wọn nígbà tá à ń pàdé wọn, they look mature, dressed normal. Ìgbà tá àti ìmọ̀ abúlé tá à ń lọ gan, wọ́n tún gbé mọ́tò because wọ́n rí pé a kì í ṣe ará ìlú wọn. They protect us. Tí mo bá sọ fún yín, mi ìfẹ́ gbé kámẹ́rà sí wọn ni. Níbi tí mo tún jókòó sí, wọ́n tún jó páàkì sí tòsí ibẹ̀. They are secure me. Wọn ò mọ̀ mí rí, but just pé àwọn èèyàn honor mi as a man of God. Wọ́n kí mi, mo ti ṣèsọjí nínú abúlé yìí. Iná ò sí nílùú yìí. Ìsọjí bíi jẹnẹrétọ̀ ńlá ni wọ́n wà wá, ṣùgbọ́n èrò pọ̀. Wá rí ìlú mi, kò ju mẹ́rin, kò ju márùn, kò ju mẹ́rin, kò ju márùn. Ohun ọ̀sìn sì wà ń bẹ̀, màlúù wà ń bíbà. Àwọn màlúù tiwantiwa, irú màlúù tí Awólọ́wọ̀ kó káàkiri oko wa nígbà náà. Tó bá ń gbọ́ tó ń gbọ́ my 13, my 14, my 12, my J4. Awólọ́wọ̀ ló dá gbogbo àwọn J4, G13, my 13, my 14. Agriculture ni wọ́n fi ṣe. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe kòkó, ibẹ̀ ni wọ́n ti ń ṣe oríṣiríṣi àwọn nǹkan mèremère. Mami, you can quote me. Tó o bá dé Ọ̀rẹ́, sọ pé òun lọ sí ọ̀nà Oníṣẹ́ẹ̀rẹ́ along Benin Road ló máa gbà. Wàá yà ní Àṣejìrẹ́, láti bẹ̀ Àṣejìrẹ́ lọ bá wà ń sìn. Wàá dé Onírógbó, my 13, my 14. When we are talking about my 13, my 14, ìjọba padà gbà pé reserve ni. And that reserve, we used to produce many things on that time. Wọ́n kó màlúù síbẹ̀. Àwọn màlúù tí wọ́n fi ń ṣe picnic láyé ìgbà yẹn, kì í ṣe àwọn màlúù ẹ̀hànà, kì í ṣe màlúù tó máa rí pákí tó máa jẹ. Níbi tí ẹ ti sí ẹran, look at all those things today. Wọ́n kì í rí ènìyàn. For the first time táwọn ẹranko yìí bá dẹ̀ rí ènìyàn, they will behave well because èèyàn ní ń tọ́ wọn. When you look at where you are living today in abroad, tẹ́ ẹ bá fẹ́ ṣe party, you drive to the ibi tán ti ń ta ẹran, wàá ṣù sí ẹran. Are you the one killing it? Ṣé ẹ̀yin lẹ̀ ń pa fúnra yín? Ṣé wọ́n gbà kẹ́ ẹ mú ẹran la ìlú kọjá? I could remember this early last year
around December. There's one person tó wá láti abroad. Ó wá mú ọmọ ẹ̀ wá. Nígbà tí mo fẹ́ ṣe birthday 31st of December. Màálù tí àwọn màmá mi rà fún mi, àwa lọ gbé. Bá ṣe wá ń gbé màálù yẹn sọ̀kalẹ̀ nínú mọ́tò. Ọmọ yẹn wá rí. Ó sáré. Ẹ̀rù bà, ó kọ́kọ́ bọ́ tá gbà tó dé tá já màálù tí màálù dúró gbà. Mọ́mì, tó ké tó sá. Ẹ̀rù gan bẹ̀ mí fúnra mi pariwo Jésù Jésù. Bá tó máa bèrè lọ kí ló dé? Ó ní kò rírí àforí TV. Mọ́mì kò rírí àfi orí TV. Ó ní màálù tó ń bẹ́ lòmíì jẹun ní sitting room. Ó ní màálù ń sùn tì. Ó ní màálù ń la agbo ilé kọjá. Tó bá lọ sí Ìkẹjà, lọ sí Redeem Camp ńbẹ̀yẹn, lọ káàkiri Èkó, Labatio, lọ Ìkẹjà, you will see màálù walking around of the streets. Àdẹ̀ǹpé giant of Africa. Àwọn dìdìrìn kan sì ń sọ pé ká wà bí orílẹ̀-èdè kan. Tinubu traveling to London recently on last week tó tún lọ fún check-up. Sà, mami, ṣé kò rí bíbẹ̀ yẹn ṣe rí? Weekday are you signing no matter? Ká máa sọ pé ìyálà ìyá ẹ̀ ṣó ti yá wèrè. It's a shame, shameless to Nigeria. Àwa ń léra wa kiri. Àwa ń hùwà bí ẹranko. Ayé wa ò wá tí ẹ̀wọ̀n ẹnikẹ́ni mọ́. The more tí orílẹ̀-èdè yìí ń kùnà, the more ni ìwé tí ẹ̀yin kà tó máa bọ́rẹ́lẹ̀ lórílẹ̀-èdè. Bí onígbá bá ṣe pé gbẹ́, if you take ìlú ẹ̀ dáadáa, but when you get to that place, they will recognize you. Mommy, I said something about Ìyá Ṣàlé in London. Ọ̀pọ̀ ló pè mí nínú àwọn ènìyàn tán bú mi. Kí ló kan màmá wọn ni màmá onímàmá? Kí ni àwọn pásítọ̀ yàmàyàmá tán bá ti rí nǹkan ṣe, wọ́n fẹ́ fi kó fún wá síjọ ló jẹ́ kàn máa ṣe bẹ́ẹ̀. What do you mean by force? Ṣùgbọ́n jẹ́ kí n sọ tuntun kan fún ẹ lénìí. Òun ni pé mo sọ pé òun ni mo fi sọ fún yín pé màmá yẹn ó dá májẹ̀mú kan, ó sì mú májẹ̀mú yẹn ṣe. Tẹ́ ẹ bá wo màmá yẹn lénìí, mo sọ fún yín pé ó wà nínú ẹgbẹ́ ayé tí ó ga jù, ṣùgbọ́n gbogbo yín ò gbàgbọ́. Ó tó àwọn àkókò kan bọ̀ wá nínú àwọn program tí mo ní tá bá ti bẹ̀rẹ̀, táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ra data tí mo ní tá bá ti rí data. Àwọn program tí mo ní a máa ṣe ní every Friday. A máa bẹ̀rẹ̀ sí tú àṣírí àwọn òkùnkùn wọ̀nyí. Pé a máa bá wọn wí. Ṣùgbọ́n nínú ìjọba ẹ lọ wo adé tí ó wà lórí ẹ̀ lénìí. And go and search for it. Màá tún sọ tuntun fún ẹ lénìí. Nínú góòdì tí ó wà lórí adé ẹ̀, the beautiful diamond tó wà lórí Queen Elizabeth tó fi ṣe crown ẹ̀. Go and search for it. A mú jáde láti ilẹ̀ adúláwọ̀, which is South Africa. Mọ̀ pé àwa ò kàwé, a sì lọ school. Ṣùgbọ́n wọ́n rí gold yẹn tó dáa ní South Africa.
wọ́n dẹ̀ gbé òun lóde tí ọba ìlú òyìnbó lẹ́ni adé orí ilẹ̀ èèyàn dúdú ló wà lórí Elizabeth lẹ́ni. Go and look for this tree mami ìwọ náà lè lọ gọ́gọ́ ẹ pé the crown àbí kí lẹ máa ń pè tó wà lórí Queen Elizabeth lára gold tó wà so expensive jù lórí nínú ẹ̀ṣọ́ tán fi ṣe mi ò mọ bóyá fẹ́ sọ lóyìnbó ẹ̀ṣọ́ tán fi ṣe gold orí ẹ̀ go and look for it wọ́n break yẹ lára breakness yẹ òun ni wọ́n lọ fi ṣe adé orí Elizabeth gbogbo ẹnu ni mo fi sọ. Òun ni mo sọ fún ẹ yìí ilẹ̀ ènìyàn dúdú ló dẹ̀ sí jáde adé yẹn ló dẹ̀ ń gbé sórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló tẹ̀ ń wò most beautiful queen tẹ̀ ń rí lórí ẹ̀yìn ẹ mọ̀ pé adé orí ẹyẹ wa ògo yẹn Nàìjíríà ló yẹ kó gbà padà ìyẹn àkọ́kọ́ èkejì òun ni kò fẹ́ jẹ́ kí dúdú kó jẹ́ ìyàwó ọmọ òun ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí a sọ lọ́kọ́lẹ̀ o nínú ọ̀rọ̀ tí mo sọ tí mo fẹnu kàn pé ó pẹ̀lú àwọn ìjọba náà mami nígbà tí a jọ débì kan tí ogun ọ̀run mú wa dé ìpele kan ó gbà pé òun máa reconcile with that lady ẹ tó lọ kọ́lẹ̀ ó gbà pé òun á reconcile àbí kí lẹ máa ń pè lóyìnbó pé òun á papọ̀ òun á dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tí ìyàwó ọmọ òun yẹn lè ṣe òun á dáríjì. Torí pé àṣírí yẹn ti tú sí ayé ó sì ti tú sí èmi ọmọ ọba lọ́wọ́ àti gbórí òkun àti jẹyọ agbérí ọ̀sà amáyọ̀ lọ́bẹ̀ tẹ́já bá sọ lómi àmọ́ bó ṣe tó. Mami ìwọ tó wà ń bẹ̀ tẹ love tẹ like tẹ love tẹ like ṣe rí àwọn nǹkan wọ̀nyí òun ní ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá àwa Yorùbá a ò fẹ́ràn ara wa kí ló dé tó dé torí owó wọ́n ní iyì ọ̀pẹ ẹ dájókòó tì Ọlọ́run tó dá ọ̀pẹ ó dá security ti èso orí ẹ̀ tàbá bẹ̀rẹ̀ sí wọnú ọ̀pẹ yìí lọ́sìn tàbá bẹ̀rẹ̀ sí wọnú ọ̀pẹ máa tẹ lọ́ọ̀fù mami má jẹ́ flag wa máa tẹ lọ́ọ̀fù. Torí pé ẹ̀ṣọ́ ilẹ̀ Yorùbá we have security for it but who expose us? All those king people who expose us? Àwọn ọba ìjòyè àti àwọn ènìyàn. Do you see in this life that ẹ ò wò bíi pé wọ́n jẹ́ ènìyàn ṣùgbọ́n ọ̀daràn ló pọ̀ jù tẹ́ máa mú aláìṣẹ̀ pamọ́ ẹ máa ní kí ẹ̀jẹ̀ wọn kó wá sórí yín ẹ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n o ẹ ní láti béèrè lọ́wọ́ President Buhari pé kí ni ẹ̀sùn tí àwọn bàbá wa tán fi sùn Buhari ìgbà tí
Sunday ọmọ Adéyẹmọ tá ń káàkiri. Sunday gan ò tiẹ̀ sọ pé àfi tí Nàìjíríà bá pín. Ó kọ́kọ́ sọ pé ẹ jẹ́ kí Fúlàní gbé láyé ẹ káwa gbé láyé wa. Ajífowó ṣe orúkọ yín yẹn gùn Ajíà, ẹ ṣeun o, God bless you. Ṣùgbọ́n kéṣù ó tó dódindi ààbọ̀ la máa ń kì í bó ebè. Kí Sunday kó tó jiná a ní láti sè é. A ti gbin ààbọ̀ Sunday á jáde lódindi iṣu. Kíní kan ò yé yín. Kí ló mí sí iṣu nínú ilẹ̀? Àṣírí Elédùmarè ni o. Kí ló mí sí iṣu nílẹ̀? Ǹjẹ́ dókítà lè sọ? Ǹjẹ́ agricultural tó gùdù dáadáa kó lóun gbin iṣu, òun wá gbé kámẹ́rà tí kó máa ẹ̀zámì ẹ̀ títí ó fi ṣe kíni o, tí ó fi germinate àbí kílẹ̀ máa ń pè é, tí ó wà padà wá dòdìndì. Àkókò wo ní tá a bá dẹ̀ gbẹ́ ibi tá a gbẹ́ṣu sí dádì tún rí èèpo iṣu àti ààbọ̀ iṣu páálí rẹ̀ rí ń bẹ̀. Ẹ̀yin Ọlọ́run lógo. Fúnkẹ́ Ìyálájé mami mi, orí yín ò ní gbàbọ̀dé, ẹ ò ní sọnù, ẹ ní tàràkà, ọwọ́ ayé ò ní bà yín o. Bẹ́ẹ̀ ṣe ń lù yóò máa dún bí ẹ ṣe ń wí. Wọ́n ní kógókógó lóhùn agogo, dùgbèdùgbè lóhùn akèrègbè. Kò sí bí akèrègbè ṣe fẹ́ lóhùn agogo dání, ayé ò ní mú ọ lóhùn. Wọ́n ní bí àrá bá sán nígbó kì í gbàgbé ohun rẹ̀ sílé, ohun rẹ̀ ò ní há. Ṣàmì tó nítumọ̀. Bí àrá bá sán òkú rẹ̀ á wọlẹ̀ ní, ẹni bá ní kó ká lóhùn, irú ẹni bẹ́ẹ̀ kó wọlẹ̀ lójijì. Ìyálájé ṣàmì. Àṣẹ ọ̀rọ̀ ni mò ń sọ lọ́wọ́. À ń sọ àdìtú. Ibi tí ẹ ò lè rí Sunday mú, tẹ́ ẹ máa lé ẹni bá ní ó kú tí ó kú. Àbọ̀ iṣu la gbìn. Àbọ̀ iṣu là ń gbìn. Mami, àtàrà rẹ̀ jáde. Ẹ wá ń wádìí Elédùmarè wò. Ọkùnrin ló ti lóyún látọ̀run wá. Ṣùgbọ́n tó bí sínú obìnrin. Nígbà tó bí sínú obìnrin, òyìnbó tẹ́ ẹ rò pé ó wà extraordinary, wọn ò ṣe pa omi àti ẹyin pọ̀ kán dà sábẹ́ obìnrin kó mú mi dìde ọmọ jáde. Ó ṣèwọ̀. Even ètò ẹni wọ́n ń gbéra wọn lọ sí hospital pé wọ́n máa gba àtọ̀, wọ́n á fi sínú obìnrin, ó lè bí 4 5. Táà bá gba àtọ̀ tó jẹ́ original, mami, òtú bá ń tẹ́ ní ọjọ́ kejì ọjà. Ojú tí òyìnbó tẹ̀mí bọ́ lára rẹ̀ tó mọjọ́ okú èèyàn tí ò dẹ̀ mọjọ́ àjíjí rẹ̀. Ṣẹ̀rí pọ́lọ́run jù wọn lọ. They can declare pé lágbájá ti síkì, machine ti sọ pé á kú láago báyìí kó dẹ̀ kú. Kò sì ní kú lákòókò náà. Ìgbà tẹ́ ẹ bá yọ engine kúrò lára ẹ̀ pé ẹ ti nọ́ọ̀sì ẹ̀ débi tí ẹ̀mí ẹ̀ àti bọ́ ni. Mami, bàbá, àgbèṣù, àgbè Sunday ni. Yóò padà wá jáde lódindi. Sunday ò jẹjẹkújẹ. Kò mumukumu. Kì í jẹ́ ni tí ó fi obìnrin ba ayé ara rẹ̀ jẹ́. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ta ni ó sọ pé ìwà báyìí ló wù fóun? Ṣùgbọ́n àwọn náà dà, ó ṣìkà. Kò sí bí ènìyàn bá ṣe wà láyé, orí ló máa ń tini débi ire, orí a sì máa tini lọ ibi ikú. Owó náà gbàgbàgbà náà fi sọ pé
olú ọmọ ó tún yẹ lọ́ba lóṣòdì. Má torí owó kó o ta ìran rẹ. Má torí owó, Fúlàní ò torí owó ta ìran ẹ̀. Ìran Yorùbá ló gbé Buhari wọlé. Ìran Yorùbá ló mú Buhari tó fà á kalẹ̀. Ìran Yorùbá ló endorse ẹ̀. Buhari parọ́, ó ní owó àwọn àgbẹ̀ lòun fi dé ipò. Owó àgbẹ̀ wo la fi dé ipò? Owó tí àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n gbé fún wa pé a fẹ́ ṣe nǹkan ọ̀gbìn. Tí Buhari àti ìjọba APC fọwọ́ sí nílùú Èkó pé wọ́n fẹ́ lọ dá ọ̀gbìn ráìsì lẹ̀. Owó ọ̀gbìn ìrẹsì tí Lagos State tí Ambode tó fi sí àkáǹtì, tí Fáṣọlá tán fi sí àkáǹtì, owó ojú ọ̀nà ìlú Badagry tán fẹ́ ṣe ní metro pé tírẹ́ẹ̀nì á máa kọjá, mọ́tò á máa kọjá, owó ńlá máa papọ̀ tá a fi gbé Buhari wọlé. Ta wá lẹ́lẹ́ṣẹ̀ báyìí, ta ló dáràn. Ṣùgbọ́n ṣé Fúlàní wá gbàgbé ìran ẹ̀? Ṣé Buhari gbàgbé ìran ẹ̀ báyìí? Ọbásanjọ́ torí pé àwọn ará ìlú ẹ̀ wọn ò fẹ́. Ṣé bàbá léni ńkọ́? Ṣùgbọ́n láyé Ọbásanjọ́ pé ọ̀tà oko ni. Ọ̀tà ló ti ń kádìyẹ lọ Republic of Benin. Ọ̀tà ló ti ń kádìyẹ lọ sí France. I can tell you today, àwọn orílẹ̀-èdè England ń jẹ nínú adìyẹ tí Ọbásanjọ́ ń ṣe nílùú oko tó pè lọ́tà. Ẹ lọ wo ọ̀nà Ọ̀tà bó ṣe rí. Ẹ lọ wo ọ̀nà Badagry bó ṣe rí. Kí ló dé tí mo fi sọ pé gbogbo yín lẹ lẹ́jọ́ láti rò níwájú Ọlọ́run? Níbo ni Èkó ti bẹ̀rẹ̀? Ṣé Island lèkó ti bẹ̀rẹ̀? Ìran ìtàn Èkó tá a gbọ́ Badagry ni. Oko ẹrú, ibi tí even Elizabeth yìí Badagry ló kọ́kọ́ wá sí Áfíríkà rẹ̀ gan. Ǹjẹ́ a ti ẹ̀ mọ ọba tó wà ní Badagry rárá? Ǹjẹ́ Badagry develop? Ká máa sọ pé títí dé ìlú Ìdíròkò lọ àwọn bọ́dà dé ibi tá a wà lénìí. Nílẹ̀ tá a wà lénìí, àwọn ọmọ irun Yorùbá ló tún wà ń bí, ṣùgbọ́n tí a ti kà wọ́n mọ́ ìlú Benin. Mọ́mì, máa love ẹ, máa like ẹ, máa pín, torí pé alágbára ni Jésù mi, alágbára ni bàbá mi o, bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára ni. Ó yá, máa love ẹ, máa like ẹ. Love ẹ dáadáa o, kò dẹ̀ like ẹ. Má ṣàìpín ọ̀rọ̀ yìí, gbogbo ẹni tó bá wù tó gbọ́ mi, pín. Tẹ́ ẹ bá lọ ọ̀nà Abẹ́òkúta láti Ṣàngó, tẹ́ ẹ bá dé Ewékòró, tẹ́ ẹ dé Pápá, láti Pápá dé Ewékòró, ṣebí ibẹ̀ ni lára àwọn tí wọ́n pera wọn ní blogger tán búra wọn láyé ìgbà kan. Ẹnu ọjọ́ mẹ́ta ni mo ṣe bẹ̀rẹ̀ sí ń wo àwọn kankan lórí fóònù, ìgbà tó Ọlọ́run fún wa ń fóònù láti wò, ni mo wo àwọn èèyàn tán búra wọn, tí mo ní wọ́n tiẹ̀ ti dára gan lórí social media. Ṣebí wọ́n ní èèyàn kan jẹ ìyá oge àbí ìyá kìíní, wọ́n ní ṣèbọ́nà Abẹ́òkúta yìí ló ti jẹ ìyá oge tó lóun jẹ, tí ò wá lè pariwo fún àwọn ìjọba Nàìjíríà kán ṣe ọ̀nà ẹbí ọba Àkámọ́
wà lọ́nà Ifọ̀ mẹ́yìn ṣùgbọ́n wà ní ojú kílẹ̀ pé tẹ́ bá kọjá pápá àbí pápá náà ni ẹ̀ dé Ewékorò kẹ́ ẹ tó dé Ewékorò ẹ̀ ti dé ìlú kan láàrin àwọn tó máa bẹ̀ wá níbí. Ẹ ti gbọ́ wọ́n ní àwọn ará Amẹ́ríkà jẹ adìyẹ Ọbásanjọ́ ẹ dákun níbo ni wọ́n ti ń kó títí dé after pápá ká tó débi tí bàbá ṣọ́ọ̀ṣì kan kọ́ ṣọ́ọ̀ṣì sí mọ́mì àánú Ọlọ́run á ṣe é pẹ̀lú ọ̀nà yẹn tó o bá tún dé ìgboro Abẹ́òkúta ńkọ́ bó o bá ti ń kọjá ìta Ọ̀ṣìn Kànáà ránàbá òtútù wà ní ìta Ọ̀ṣìn gangan Kábíọ́dún máa gbọ́ ó ṣe ìṣíún láti governor office láti ibi bíúrì títí dé ìṣíún ó ṣe náà sí Gbénga Abíọ́dún náà dẹ̀ ti ṣe Ámósùn náà ṣe ń gbà kan fi ilẹ̀ ibẹ̀ ojú ọ̀nà yẹn lọmọ Yorùbá Ámósùn lọ kọ́ president tó gba ilẹ̀ onílẹ̀ lọ rẹpẹtẹ tó lọ kọ́ president Buhari estate sí Igbó ló wà ń bẹ̀ báyìí nígbà tó bá dọ̀là kan Fúlàní á tún làwọn náà wọ́n níbẹ̀. Tẹ́ ẹ bá dé ìta Ọ̀ṣìn kòtò tó wà ní roundabout ńbẹ̀ èyí tó lọ sí Àsáròdì Òkè Àràbí ọ̀nà yẹn lọ báyìí l'Abẹ́òkúta ká má wá fèsì kẹ́ tó dé bíúrì tẹ́ bá dé goslo tó wà ńbẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀nà yẹn ó burú jáì nílùú tó ní gómìnà nílùú tó ní gómìnà ẹ kú ọmọ ẹ Kànáà wà ńbẹ̀ báyìí kò ṣeé páàṣì kò ṣeé ṣe kankan kò jìnnà bíúrì ọ̀hún náà ló máa gbà lọ sílé bàbá wèrè tán pè l'Ọbásanjọ́ yìí tó o bá tún wá yà sí bíúrì ẹ lọ wo gádà orí omi tó wà ní odò Ògùn mo wà lórí program máa pè ẹ́ tí n bá ti ṣetán gádà yìí náà máa gbà lọ ká tó máa mú orílẹ̀ Láfẹnwá tẹ́ bá tún yà sí Láfẹnwá tẹ́ yà sójú orin tẹ́ ń lọ sókè yẹn mọ̀mí ọ̀nà yẹn ò ṣeé rí tí ò bá jẹ́ títí rélùwé tó gbàbẹ̀ kọjá náà ṣe ń ṣe ó burú jáì Ẹ̀gbá nìyẹn o ní ìlú president former president ní ìlú vice president Ogun State ṣùgbọ́n Fáṣọlá lè sọ fún yín pé ìjọba tí wọ́n ó dára ju ti ìjọba Amẹ́ríkà lọ ẹ rí pé yes ẹ rí pé téèyàn bá ti ṣiṣẹ́ ju ẹ̀jẹ̀ àtàsí lọ́pọlọ nígbà táwọn ní kó wá ṣèṣirò tí ìjọba Nàìjíríà tó fi dára ju ìjọba tiẹ̀ lọ ó bá ní àìmọye ọ̀nà ni wọ́n ṣe ní Kano Kaduna Zaria ẹ rí Kano Kaduna Zaria Niger Minna ibẹ̀ ló ka ọ̀nà ó wá dá padà wá fún wa ń bí ó láwọn ń ṣe kọ́tà nílẹ̀ Yorùbá àbí n tó tọ́ sí wa là ń fún wa bàyẹ̀ ti gbàgbé pẹ̀yìn dẹ́dẹ̀ gbé Buhari débẹ̀ o change ẹ̀yin tó wá wò ṣoṣo sìn ẹni swaga saga swaga ló tó kàn ẹ ronú ọmọ Nàìjíríà ẹ ronú ẹ lọ Bẹ̀nẹ̀ tó o bá ti dé ìdí ìrókò tó o ti dé bọ́dà tó o ti kọjá géètì ẹ báyìí tó o ti sọ̀kalẹ̀ sí ìdí ìrókò tó o ti kọjá bọ́dà yìí mami títí o máa fi wọ inú ìgboro Bẹ̀nẹ̀
third road ni tó bá tún wá gba Abẹ́òkúta wọlé kó o gba Kòtónú tó lọ gba Benin ẹnu bọ́dà tó kíní wọlé kó jẹ́ pé o lọ gba Ìmẹ̀kọ o gba Ìtàrà àbí kí la máa ń pè bẹ́ẹ̀ kó wá gba Kétu gbogbo inú Kétu bó ṣe jẹ́ oko tó mami everywhere was tight. Everywhere was tight. Iná ò lọ gbogbo àwọn abúlé even ibi báyìí tá bá tún jáde sí ìgboro wọn díẹ̀ pé ẹ̀yìn bá jẹ́ ẹ̀yìn oko ni tó bá dé gbogbo inú ìtàlọ́run nísìn iná ni wàá mú mi tútù wàá sùn àtàná tá ti dé bí báyìí sí alẹ́ òru àná mami ibi tá sùn sí iná fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ mo tó ní ẹ bá ń gbé ayọ̀ mo fẹ́ lọ ṣọ́lẹ̀ o káṣọ tá máa wọ̀ lọ sórí ìsọjí lálẹ́ yìí o wọ́n ní wọ́n daddy iná ò kì í lọ bí báyìí this place is not Nigeria ìwọ náà gbọ́ ṣé a ti pọ̀ jù ni kò yé mi but ẹ lè lọ mú Sunday kẹ́ẹ̀tì mọ́lé síbẹ̀ náà ń bí kẹ́ wá mú Abba Kyari kó máa jayé kiri kẹ́ mú àwọn aláìṣẹ̀ kan máa ṣeré kiri àwọn ẹlẹ́ṣẹ̀ kan máa jayé kiri àwọn gómìnà tán kówó jọ kẹ́ gbowó lọ́wọ́ kan fi wọ́n lẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣe ẹnìkan tì mọ́lẹ̀ ẹ wá ń pè wọ́n Benin gbogbo ẹnu ni mo fi sọ mo interview èèyàn 10 lẹ́nu yìí mo ní kí lẹ̀ ń rí lórí pé Benin Sunday Igboho wọ Benin wọ́n ní dáde Ọlọ́run ṣeun pé Sunday Igboho wà ní Benin kò sí ẹni tí ó mọ Benin ní gbogbo àgbáyé tẹ́lẹ̀ Benin kó bá sọ pé I'm from Republic of Benin wọ́n rò pé ó kó ní Republic of Benin ni ṣùgbọ́n torí pé Sunday ọmọ Adéyẹmọ Igboho ó wà ní Benin ó jẹ́ kí ìlú wa kó popular ó jẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n mọ ìlú Benin ìwọ náà gbọ́ ológo G5 ó ní kan tó sọ pé ó ní náà ní àtìgbà tí wọ́n ti gbé Sunday sí ìlú yìí àwọn ènìyàn wọ́n ń gbé owó fún wa ní ìlú yìí gan ni business ní ìlú yìí ó tún lọ sókè àwọn ènìyàn gbogbo ibi tí a bá wà tí a bá sọ French sí wọn wọ́n á máa béèrè lọ́wọ́ àwa pé tá bá lọ Togo tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá lọ Togo a bá lọ sí Nàìjíríà wọn kì í pọ́n àwa ẹlé but nísìnyí wọ́n ti mọ̀ pé olóríire ènìyàn ó ti wà ní ìlú àti àwa ìlú Benin nítorí pé Sunday Igboho jẹ́ kí ìlú Benin kí economics wa kí ó gùnkè mami àwọn orílẹ̀-èdè mìíràn àwọn French country àwọn England àwọn ìlú mìíràn wọ́n wá sí hòtẹ́ẹ̀lì wa ní Benin wọ́n bẹ̀rẹ̀ sí gbé hòtẹ́ẹ̀lì wa àwọn ènìyàn gbogbo olówó wọ́n wá sí Benin wọ́n patronize wa àwa ń fi Sunday Igboho ṣe business ní ìlú tiwa. I feel hearing that láì jẹ́ President Buhari láì jẹ́ Ọbásanjọ́ mo yẹ ọdún onílé ní Benin ó ní iye tó sì ń gbé ní Benin wọn ò fi tajà ní Benin tí Sunday bá lọ kóòtù táwọn èèyàn ọmọ Nàìjíríà lọ síbẹ̀ lọ ṣe rally do you know how much pure water and all those minerals they are selling on that place Sunday lásán ó boost one country rògolẹ̀ Yorùbá. That is why you are see Benin. They don't want to leave Sunday alone. Wọ́n fẹ́ fi boost the economics wọn fún 1 year. But I've told them. Àti mi Àìná Ọlásùpọ̀. God bless you ma. Ẹ̀rá àánú gbà ma. Wọ́n fi boost the business wọn. This is everything everybody didn't understand. Ibi tó yẹ ká gbé ọ̀rọ̀ lọ nìyẹn.
ẹ jẹ́ ká sọ fún Benin pé kán má worry, ẹ jẹ́ kán ṣí Sunday lẹ̀. Tí Yorùbá bá gba Yoruba Nation, we will dialogue with them. A máa tún wọn ṣe. A máa gbogbo nǹkan bá ń ṣe, a máa free wọn láti jẹ́ kán wọlé sọ́dọ̀ wa. Ìyàwó ilé ẹ ṣeun. That is gbogbo nǹkan tí àwọn èèyàn wọ̀nyí ìtàn ṣe leléyìí. Àṣírí tó wà ńbẹ̀ ni mo sọ fún yín. Go to the Benin today. Go and ask for all those big shops. They are selling something. Ní Republic of Benin gangan. Níbi ìlú tí Sunday wà. They are making money. Their business have changed. Fatima rẹ okay o a fẹ́ rà mí ni ìyẹn tá ń wọ̀ yẹn recommended ni ó jẹ́ kí ojú wa máa yọ omi ni ẹ má bínú èmi àbá ti padà sí Nàìjíríà lálẹ́ ìsàárọ̀ lágbára Ọlọ́run a máa gẹ́ẹ̀tì mi a máa tó gẹ́ẹ̀tì mi àwọn dáàdì kan láwọn fẹ́ fún wa ní frame àdẹ̀ tí ìráyè ìgbà ká lọ mú fún àwọn táwọn ṣe glasses wa yóò dára fún yín ẹ ṣeun ẹ kú ìtọ́jú mi. That is àwọn nǹkan wọ̀nyí ta ni nínú wa tó ti lọ béèrè ìbéèrè wọ̀nyí. Àwa ń gbé àwọn àrísọ Sunday máa jáde lọ́tùnla Sunday máa jáde lẹ́yìn ọjọ́ márùn Sunday máa jáde lógún ọdún Sunday máa yan onítí ní oṣù mẹ́fà ọtí kìíní kan. Mommy, let us ignore them. Let's continue to our prayer. Ẹ jẹ́ ká gbàdúrà wa. Ẹ jẹ́ ká kún fún àdúrà wa. Ẹ jẹ́ kí a rin ìrìn àjò pẹ̀lú Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Èmi ti sọ fún Ọlọ́run. Tí wọ́n bá kọ̀ tí wọ́n fi Sunday lẹ̀. I told the prophet. Mo dẹ̀ tún máa sọ fún wọn nínú ìsọjí tá a fẹ́ ṣe ń bíbá ilé ni pé tí wọ́n bá kọ̀ torí tá a bá ń sọ Yorùbá wọ́n máa interpret ní èdè Ègùn àti French. Tí ìlú ìbá kọ̀ tí wọn ò fi Sunday ọmọ Adéyẹmọ sílẹ̀ a máa bà ọrọ̀ ajé wọn jẹ́ o a máa pa wọ́n lákọ̀ọ́bí o ogun ọ̀run máa run ìlú yìí o. Ogun ọ̀run máa run ìlú yìí o. That is ohun tí president wọn fẹ́ fi wọn tí ó ṣe fẹ́ yọ̀ǹda Sunday nìyẹn. They are used Sunday ọmọ Adéyẹmọ. Wọ́n ń lò lórúkọ Jésù ayé ò sì ní lògo ẹ̀. Because the whole world immediately tabẹ̀rẹ̀ sí ń pariwo Republic of Benin, Republic of Benin, Republic of Benin, Republic of Benin, President kìnìkan, their nation have developed. Ṣé rí ti pé ògo Yorùbá ló tún dìde tó ń tún orílẹ̀-èdè kan ṣe ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè tiwa wọ́n rí i pé wọ́n stupid. Wọ́n ya wèrè wọn ò ní làákàyè pé ògo wọn lẹlòmíín gbà lọ ìrìn àjò wọn ayé wọn bàjẹ́. People want to partner with Benin. People want to partner with the economics. Wàá wò lé ní gbogbo àwọn òyìnbó kan fẹ́ ra kòkó wọ́n máa ń ra kòkó láti Ghana. They want to do business with Nigeria but now they are coming to Benin because they believe there's a security over there. That is, I will rest my case, but I will be always ask this question. That's Tani ẹlẹ́ṣẹ̀ nínú Sunday àbí Abba Kyari. Ẹ béèrè lọ́wọ́ Buhari Tani ẹlẹ́ṣẹ̀.
nínú àwọn méjèèjì. Mọ́mì ṣe ọ̀rọ̀ yìí fún ẹlòmíràn. Orúkọ mi ò yí padà, wòlíì ọmọọba Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Great Chappy. Wòlíì ọmọọba Abíọ́dún náà ni. Lọ sórí YouTube mi, gbogbo program wa ti wà ń bẹ̀. Mọ́mì lọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó dára, subscribe síbẹ̀, bá mi wò ọmọọba Abíọ́dún Grace. Nọ́mbà mi rèé, bó bá fẹ́ pè mí fún àdúrà. Ẹ jọ̀ọ́, mo ti sọ mo ní ẹ yé pè mí ní òru mọ́. Ẹ jẹ́ kí èmi náà máa rest. Ẹ jọ̀ọ́, ẹ máa wo Nigerian time. Aago 12 Nigerian time máa pè mí lákòókò yẹn. Tí n bá sí lórí program, I will call you. Nọ́mbà mi rèé 080 5745 5803. 080 5745 5803. Add here lórí WhatsApp and call me. O dẹ̀ lè pè direct and I will pick it. Yóò dára fún ọ. Mami, bó o bá ní ìdí ilẹ̀ tó fẹ́ kọ́lé, pè wá. Tó bá fẹ́ ta property, pè wá. Bó o bá sì fẹ́ ra ilẹ̀ oko, àwa náà ń tà. Bó o sì fẹ́ dá oko, bóyá o ti nílẹ̀, o fẹ́ dáko, o fẹ́ jẹ́ ká lọ bá ẹ bójútó, ká lọ wò ó. Bóyá o dẹ̀ fẹ́ ṣe business kan, o mọ nǹkan kan pa rẹ̀, pè wá. A máa advise ẹ lórúkọ Jésù. Owó rẹ ò ní jóná. Ọ̀fẹ́ nígbàlà. Tó bá jẹ́ nǹkan tá a máa gba 10% sí, a sọ fún ẹ. Tá a bá dẹ̀ gba nǹkan kan, a sọ fún ẹ. Ìyẹn ni ẹ lè fi ràn mí lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo lè gbà. Mi ì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n máa fàdúrà rẹ ràn mí lọ́wọ́. Máa gbàdúrà pé Olúwa, ọfà àṣìṣe má jẹ́ ó ba ọmọọba Abíọ́dún ọmọ fún mi. Lórúkọ Jésù, ọfà àṣìṣe ò ní bá ẹ o, ò ní sọnù. Abímbọ́dá Almaroof, orí rẹ ò ní gbàbọ̀dé, ò ní tọrọ jẹ o, ò ní tọrọ mu, ò ní tọrọ náà. Ọlọ́run ààbò á wà pẹ̀lú rẹ. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Mo kí gbogbo ènìyàn, Àbíkẹ́ lórúkọ Jésù, wàá rọ́nà lọ ọ̀nà tìrẹ àlà. Ayé ò ní mú ọ, ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o, ògo rẹ̀ á fọhùn. Gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé, ọ̀nà yín á yè kedere. Ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú Sunday, tẹ́ ẹ ò fi sílẹ̀, inú yín ò ní bàjẹ́, ẹ ò ní kábàámọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Láìpẹ́ láì jìnnà, Ọlọ́run ti dá sí, yóò jáde wá bá wa láyọ̀ àti àlàáfíà. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tí ó ní. Jésù náà agbára wa. Bàbá, màmá, à ń fẹ́ onínúdù ọlọ́rẹ̀. Ó ní dátà wa 29,000 naira ni. O lè fún wa 1 naira, o lè fún wa 2 naira. Dátà wa kò tó lò. Irú program tá a ṣe lẹ́ni ṣe a manage ni pé a lo dátà wọn, wifi wọn níbẹ̀ ní ń bí. A ní dátà. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tí ò wọlé, a ní dátà ni, ẹ má bínú. But lórúkọ Jésù, ẹ ti mọ̀ pé àwọn aláìní bàbá aláìní ìyá là ń fún lówó lọ́kòkò yìí. Lórúkọ Jésù, ọ̀nà rẹ̀ á là ó, wàá rí ṣètàjẹ́ ṣe. O lè pè mí láti ràn wá lọ́wọ́ lórí dátà fún ètò tí à ń bá lọ. Dátà la béèrè lọ́wọ́ rẹ̀. Pé o fẹ́ ṣe dátà fún, a máa fún ẹ ní nọ́mbà tá a fi ń ṣe. Wàá sẹ́ndì káàdì sí wa, a sì lóòdù ẹ̀, a fi ṣe dátà. Yóò dára fún ọ. Wàá rí tajẹ́ ṣe o. Ọwọ́ rẹ ò ní gbẹ fún rere. Ìwọ tó sì fẹ́ ran àwọn opó àti àwọn aláìní lọ́wọ́, pè mí. It's not by force o. Pè mí sórí nọ́mbà yìí 080 5745 5803. Yóò dára fún yín o. Ẹ ra àánú gbà. Màámi bọ́dún rìn. Ẹ ra àánú gbà o. Ẹ ò ní kó fọ́tayọ̀. Rere ni Olúwa. See you. God bless you all. Orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí. Wòlíì ọmọọba Abíọ́dún Great Chappy. Bye bye.